Àgbéyẹ̀wò èdè. Yorùbá ní èdè, Yorùbá ní àṣà. Yorùbá bọ̀ wọ́n ní a kì í bọ òòṣà lójú ọ̀fọ́n. Tó bá dalẹ̀, a máa tú pẹpẹ. Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí? Kí ni ìtumọ̀ gbólóhùn yìí? Bó o là ti lò? Ìtumọ̀ gbólóhùn yìí náà ni wípé ọ̀fọ́n òun ni eku ilé. Eku ilé tẹ́ wá ń wò yìí, bẹ́ẹ̀ bá ti ń ṣe kí ni, bẹ́ẹ̀ bá ti ń bọ òòṣà lójú ẹ̀. Ìtumọ̀ bọ òòṣà lójú ẹ̀ ni wípé a kì í gbé ẹran, gbé ẹja nǹkan ká wá ní a fẹ́ pè lóúnjẹ nǹkan kí wá gbé sílẹ̀ nínú ilé. Tẹ́ bá ti ń gbé sílẹ̀, tẹ́ bá ti ń pẹ̀yìn dà kó ń bẹ̀ lọ fún òṣèkíni, lọ fún òbọ̀ bẹ̀ tí ò mọ̀ tu gbogbo ẹ̀ tí ó bàjẹ́. Òun ni pé a kì í bọ òòṣà lójú ọ̀fọ́n. Bó bá dalẹ̀, a máa tú pẹpẹ. Bó wá la ṣe ń lo ọ̀rọ̀ yìí, ọ̀nà tá à ń gbà lo ọ̀rọ̀ yìí ó pọ̀. Òun náà ni tí wọ́n bá fẹ́ bá èèyàn sọ̀rọ̀, tí wọ́n fẹ́ dá èèyàn lẹ́kọ̀ọ́ wípé a kì í sọ gbogbo ọ̀rọ̀ níwájú àwọn èèyàn. Gbogbo àṣírí èèyàn kọ́ ni èèyàn máa ń tú síta. Ọ̀rọ̀ yìí kọ́ wa wípé a kì í tú ọ̀rọ̀ yẹn síta torí pé a kò mẹ́ni tí ń gbọ́ ni. Torí pé ọ̀pá làǹgbá ló dakùn délẹ̀. Àmì yìí tínú ọ̀rọ̀ tá à ń sọ jáde, gbogbo tá à ń wí fáwọn èèyàn, gbogbo tá à ń sọ yẹn, tá lámọ̀, tínú ẹ̀ dùn sí, tá lámọ̀, tínú ẹ̀ ò dùn sí. Bóyá ọ̀rọ̀ tó fẹ́ sọ yẹn, òun náà ni ọ̀tá fẹ́ lò láti ṣe kíni, láti bì ọ́ wálẹ̀. Ọ̀rọ̀ tó ń sọ yẹn, òun ni wọ́n fẹ́ lò láti lè fi mú ọ. O ti wá ń tú gbogbo àṣírí ìta. Òun làwọn Yorùbá fi ní ẹ máa sọ̀rọ̀ díẹ̀ kẹ́ fi yòókù síkùn. Kì í ṣe gbogbo ọ̀rọ̀ tó náà là ń sọ ọ́ta torí pé àmẹ́ni tó fẹ́ lo ọ̀rọ̀ wa tó fẹ́ fi ṣe wá níbi. Àmẹ́ni tó fẹ́ fi ìṣesí wa tó fẹ́ fi ṣe wá níbi. Ìdí èyí tẹ́ bá ti wà láwùjọ, tẹ́ ẹ wà níta àbí tẹ́ ẹ wà níbì kan, ẹ máa gbìyànjú àti máa kóra yín níjànú láti máa sọ̀rọ̀ torí wípé ọ̀rọ̀ sísọ a máa kó bá ní. Ìyẹn tí Yorùbá fi bọ̀ tí wọ́n ní a kì í bọ òòṣà lójú ọ̀fọ́n torí bó bá dalẹ̀, a máa tú pẹpẹ. Àgbéyẹ̀wò èdè. Yorùbá ní èdè, Yorùbá ní àṣà.